Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah. Wassalatu wassalamu ala rasulillah. Muhammad bin Abdullah wa ala alihi wa ashabi amma ba'd. Adá ọpẹ́ fún Ọlọ́run, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, gbogbo àwọn ará ilé Ànábì lọ́kùnrin àti lóbìnrin. Ọlọ́run bá wa ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún wọn. Èyí tí a fi bára wa sọ̀rọ̀ lónìí láàrin ìṣẹ́jú tí ò ní pẹ́ láti iléeṣẹ́ wa Qiblatyn TV yóò mọ̀ dá lórí appreciation in marriage, pàtàkì mímọ oore fún ara ẹni nínú ìgbéyàwó. Ọ̀pọ̀lọpọ̀ gbà làwọn èèyàn mọ̀ sọ̀rọ̀ nípa ìgbéyàwó tí wọ́n sì mọ̀ sọ̀rọ̀ nípa kí ni máa ń gbé ìgbéyàwó ró. Ààrẹ lómi tí ó sọ pé kí ẹ̀ ni, ààrẹ lómi tí ó sọ pé love ni, kódà ààrẹ lómi tí ó sọ pé attention ni, kódà ààrẹ lómi tí ó sọ pé ká gbéra wa jáde, òun náà ní máa jẹ́ kí ẹ̀mí ìfẹ́ ogun. Àmọ́ nínú tá àkíyèsí tó sì jẹ́ pé í máa ń jẹ́ kẹ́mí ìfẹ́ ogun, òun náà ni appreciation. Kí ọkọ kó kọ́ bó la ṣe máa appreciate ìyàwó, kí ìyàwó náà kọ́ bó ni ó ṣe máa appreciate ọkọ. Ọkọ rẹ̀ lè má múra tó pọ̀, àmọ́ níwọ̀n bá bó ti múra yẹn náà appreciate ẹ̀. Ìyàwó rẹ̀ lè má rẹwà gan, àmọ́ níwọ̀n bá bó ṣe rẹwà yẹn appreciate ẹ̀. Ìyàwó rẹ̀ lè má mú oúnjẹ sè púpọ̀, àmọ́ níwọ̀n bá èyí tó mọ̀ ọ́ sè òun náà ẹnìkan ò mọ̀ ọ́ sè rárá appreciate ẹ̀. Kódà ọkọ rẹ̀ lè má mọ eré ṣe púpọ̀, àmọ́ níwọ̀n bá èyí tó ṣe yẹn náà má jẹ́ kó para rẹ̀ appreciate ẹ̀. Obìnrin míì òun ló jẹ́ kí ìgbéyàwó sú ọkọ látara àìkín appreciate. Kò sí ní tọ́kọ ó ṣe fún un láyé kò ní mọ ọpẹ́ dá. Gbogbo ní tọ́kọ bá ṣe pátá náà kí lọ́kọ ṣe ni. Sayyidatuna Aisha radiyallahu ta'ala anha, ìyá ńlá wa Aisha, ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó mọ́ bá, ń bẹ nínú ilé pẹ̀lú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam níjọ́ kan. Ànábì wa ń dárúkọ Khadija radiyallahu ta'ala anha. Khadija dẹ̀ ti ṣe aláìsí, tí ń ṣe ex-wife Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì wa ń dárúkọ rẹ̀, ní wọ́n ń wòyìn rẹ̀, ní wọ́n ń pàtàkì rẹ̀, débi wípé owú sì gbé Aisha wípé àkílódé ẹni tó ti kú náà lẹ́tún wọ́n appreciate báyìí. Ànábì ní bẹ́ẹ̀ ni, ó dúró tì mí níjọ́ tẹ́nìkan kan ò dúró tì mí. Ànábì ní ó nígbàgbọ́ nínú mi níjọ́ tẹ́nìkan kan ò nígbàgbọ́ nínú mi. Ànábì ní ó fìfẹ́ hàn mí níjọ́ tẹ́nìkan kan ò fìfẹ́ hàn mí. Ẹni tí ò sí láyé mọ́ l'Ànábì appreciate yẹn. Ká tó mọ̀ wá sí obìnrin tí ń bẹ níwájú rẹ̀, tí ń bẹ nínú ayé rẹ̀, appreciate rẹ̀ kó tó bọ́. Bẹ́ẹ̀ náà lọkùnrin tí ń bẹ nínú ayé rẹ̀, appreciate rẹ̀ kó tó mọ nàgàwó. Nítorí wípé àṣà tí wọ́n ń dá wípé kò sọ́kọ lóde kì í ṣe àṣà lásán o, bó ti rí nù. Bó bá fọkùnrin kan ṣakọ kó o tó rí mi, ó mọ̀ dààmú. Bọ́kùnrin náà bá sì fi obìnrin ṣakọ, yóò rò obìnrin mi, àmọ́ kó tó pàdé quality tó pàdánù lára obìnrin yẹn yóò mọ̀ ṣe díẹ̀. Nítorí wípé ń tá a bá rí lára ẹnìkan a lè má rí lára ẹlòmíràn mọ̀, débi pé ó tún di ayé mi kéèyàn tó tún pàdé quality yẹn lára ẹni yẹn. Àmọ́ nítorí pé a rí quality yẹn lọ́fẹ̀ẹ́ lófò lára obìnrin wa kò ní jẹ́ ká mọ pàtàkì rẹ̀. Àmọ́ iye tóbìnrin mi ń ṣe tó jẹ́ wípé tóbìnrin yẹn bá ṣe fún ọkùnrin mi ò mọ rírì rẹ̀, àmọ́ ń ṣe fún ọkọ rẹ̀ sì mọ rírì rẹ̀. Irú nǹkan báyìí máa ń mú kí obìnrin kó mọ nàgàwò tàbí pé mo kúkú ń ṣe lọ́tún lósì níwájú àti nílẹ̀, gbogbo ara ni mo fi ń ṣe. Tòun ti bẹ́ẹ̀ náà ọkùnrin yóò appreciate mi. Tó bá rẹ́ nìkan tí appreciate yẹn ta, ojú rẹ̀ ó máa wá ń ta. Bákan náà ọkùnrin tóun náà ń gbìyànjú tó fún ìyàwó rẹ̀ lówó tí ìyàwó ń dáwó lù láyà, tó bá rí obìnrin kan tó fún lówó níta, tó fún obìnrin kan lówó níta tí yẹn wá appreciate ẹ̀ fún, inú rẹ̀ ó dùn, ojú rẹ̀ ó sì máa wà níta. Bẹ́ẹ̀ sì ni tóun náà appreciate owó yẹn náà, òun náà ṣẹ̀ṣẹ̀ kóun náà fi wọlé ni o. Àmọ́ ọkùnrin ò ní mọ̀, ọkùnrin ò mọ̀ rí níbi pé eléyìí ó ti ẹ̀ mọ oore. Ló fà á tó jẹ́ pé ayé tá ń lò lọ yìí, ọkọ àti aya, ẹ jẹ́ ká appreciate ara wa. Ọlọ́run bá Ta'ala ń bá wa sọ̀rọ̀ nínú Suratul Baqarah aya 237 ba'da al-isti'adhati wal basmala wípé wala tansawul fadla bainakum. Ọlọ́run kódà tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ra yín mọ́, kódà tẹ́ ẹ bá fẹ́ túká, ẹ má gbàgbé ọlá tó ní kálukú yín ti ṣe fúnra yín. Ọkọ má gbàgbé pé ìyàwó rẹ̀ ti wúlò rí, ìyàwó má gbàgbé pé ọkọ rẹ̀ ti wúlò rí. Má sọ pé kò tí ẹ wúlò kankan rí lásìkò tẹ́ fẹ́ call fún divorce. Ọlọ́run dẹ̀ tún ṣe wáàsí fún wa wípé ẹ má gbàgbé àti appreciate ara yín. Mo ti rí ọkọ àtaya tí wọ́n fẹ́ kọra wọn lẹ̀, táwọn méjì dẹ̀ tún dì mọ́ra wọn wípé àníṣe mi ò kábàámọ̀ wípé mo pàdé rẹ̀, ó kàn jẹ́ wípé divorce yìí ọ̀ranyàn ni. A dẹ̀ ti rí aya tó wọn náà sọ pé alọ́kọ mi tí n bá tún ayé wá sẹ̀, ìwọ náà ni ó wù mí láti fẹ́, àmọ́ divorce yìí jẹ́ kí n lọ láti lè fi ní peace of mind. Ẹ rí wípé ó tún appreciate ẹ̀ to the end of divorce. Ká tó máa sọ ẹni tó wà nínú marriage, ẹni tó wà nínú love,
ẹni tó wà ní relationship tí ò wá appreciate ẹnìkejì rẹ̀ nítorí pé kí ni kò sí bó tilẹ̀ wù ká mọṣẹ́ ṣe tó tá a bá ti rẹ́ni appreciate wa iṣẹ́ yìí ó ṣù wà. Obìnrin ẹ̀ múra ó wọṣọ ó wọ ti tòkè ó wọ ti sàlẹ̀ gbogbo ẹ̀ pátá ní múra wájú rẹ̀ ó fẹ́ kó o sọ̀rọ̀ ni ìwọ náà sọ̀rọ̀. Ọkùnrin rẹ̀ náà wọ bàtà ó lo ago ó lo gíláàsì ó dé fìlà ìwọ ìyàwó náà ò tiẹ̀ wá lè sọ pé masha Allah you are looking handsome ó tiẹ̀ léyìn ó tiẹ̀ lé fún lọ́wọ́ tí ó mọ ọ̀rọ̀ títí débi tí ó ń lọ. Ló fà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tí ń wó nísìn appreciation kéré ìfẹ́ sì ń bẹnu lé kí ẹ sì ń bẹnu lé kódà tẹ́ṣẹ̀ ń bẹ àmọ́ ṣá appreciate nǹkan kéékèèké tá à ń ṣe fúnra wa. Kódà obìnrin yẹn gbà mí yóò dáná ó sì sọ pé o ṣeun púpọ̀ mo dúpẹ́ lóòótọ́ ojútì rẹ̀ ni kó dáná ojúṣe rẹ̀ ni kó dáná àmọ́ mọ̀ tún yé àti mọ́ appreciate ẹ̀ wípé o ṣeun gan o kú tọ́jú mi ìyàwó mi. Bákan náà ojúṣe rẹ̀ ni bóyá kó bẹ́ẹ̀ tẹ́ bẹ́ẹ̀dì tó bá tún tẹ́ dáadáa tó wú ọ lórí sọ fún wípé masha Allah ìyàwó mi ó tún wá tún ní lótò bíbà tó jẹ́ pé àìṣẹ̀ gbanú ilé yìí ni. Bákan náà ìwọ ìyàwó ojúṣe ọkọ rẹ ni kó sanwó ilé kó sanwó iléèwé bákan náà kó tún fi oúnjẹ sórí tébù ìwọ àtàwọn ọmọ rẹ àmọ́ tó bá san tán má rí ní ipò ojúṣe rẹ ni tún kí bá lè mi ẹkú ìnáwó nítorí wípé ìmọ̀ rí nírí wípé dútì ọkùnrin ni dútì rẹ ni tí ò bá ṣe ẹ̀ta ló máa tún wá ṣe ìmọ̀ ń sọ ọkùnrin mí náà di alágídí. Appreciate ẹ̀ tó bá sanwó ilé appreciate ẹ̀ tó bá sanwó iléèwé appreciate ẹ̀ tó bá fún ọ lóúnjẹ appreciate ẹ̀ tó bá gba ṣọ́ọ̀bù wọ́n sọ wípé àwọn kan ń gba ṣọ́ọ̀bù tó jù yẹn lọ wọ́n sọ wípé kí ló ná tẹ́nìkan ò ná rí ẹnìkan ò ná yìí tó ná rárá wọ́n yìí sọ pé kí ló ṣe tẹ́nìkan ò ṣe ẹnìkan ò ṣe àfún tó ṣe mọ́ wá rántí wípé in tí wọ́n ń rí lọ́fẹ̀ẹ́ ló fòun ẹnìkan ń sunkún rẹ̀ tóbìnrin mi fi gba ṣọ́ọ̀bù ọkọ rẹ̀ ò ní 1 naira bẹ́ẹ̀ kódà àwọn tọkọ bá tún fún ní àfù owó tún dúpẹ́ fọlọ́run ìwọ tí ọkọ bá fún ní àfù owó aṣọ dúpẹ́ fọlọ́run obìnrin mi gbogbo òde tí ń lọ pátá látìgbà tó ti wà nílé ọkọ rẹ̀ ò fún 1 naira rí wípé gbà fi raṣọ Sunday gbà fi raṣọ pati gbà fi raṣọ ẹgbẹ́ ọkọ sọ pé òun ò ní ni ìwọ tí ọkọ bá ń fún ní appreciate kódà obìnrin mi bẹ̀ òun ni ó dáná kalẹ̀ ọkọ ó dẹ̀ túnmọ̀ sọ fún pé wọn ò bí ọ̀dà kí mọ̀ bó oúnjẹ lé ìwọ tọkọ bá ń fún lówó oúnjẹ tó bá ń fún lówó ọbẹ̀ mọ́ sọ wípé ojúṣe rẹ̀ ni appreciate ẹ̀ fún àmọ́yé ọkùnrin tí ò fún obìnrin lówó ọbẹ̀ ọkọ náà sì là ń pè wọ́n orúkọ wọn ò kúrò lọ́kọ bàbá náà là ń pè wọ́n orúkọ wọn ò kúrò ní bàbá àwọn tó bá wà responsible tó bá jẹ́ responsible bàbá responsible ọkọ appreciate ẹ̀ fún ìwọ ọkọ tí wọn náà ń báyàwó rẹ̀ sọ̀rọ̀ tí ń gbọ́rọ̀ sí ọlọ́nu appreciate ẹ̀ fún kì í ṣe dìdìrìn obìnrin tó bá sọ̀rọ̀ tó sì ní yẹ̀sà tó sì ní mo gbọ́ bẹ́ẹ̀ sì ni ìyàwó rẹ̀ ni wọ́n lo sà fún ọ ó mọ ọjọ́ orí rẹ̀ ó sì mọ ọjọ́ orí rẹ̀ o ó mọ̀ wípé ipò tó wà sóhun tẹ́jọ́ ń gunra yín ó mọ̀ wípé ó yẹ kóhun mọ làámọ̀nù àpọ́nlé tí ń fún ọ̀hún ìwọ náà mọ̀ dáa padà fún mọ́ appreciate ẹ̀ fún mọ́ wàá dúró ní dúró pé ọlọ́run ti mú un fún wa ó ti dìdìrìn fún wa ó ti dàgbọ̀ fún wa nítorí pé appreciation yìí ló sọnù nínú marriage lọ́pọ̀lọpọ̀ marriage fi dàrú kódà Sayyiduna Muhammad sallallahu alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ gbàlà Nábì náà tún mọ́ appreciate Aisha radiyallahu ta'ala anha lójú ẹ̀ rí pé nínú àwọn obìnrin tí mo ti ń fẹ́ Aisha yàtọ̀ Ànábì á tún appreciate Aisha yàtọ̀ wípé Aisha yàtọ̀ appreciate obìnrin rẹ̀ yàtọ̀ má jẹ́ kí wọ́n bẹ appreciate ìyàwó rẹ̀ ń ta nítorí pé kò sí obìnrin tẹ́ ẹ mọ̀ appreciate ẹ̀ torí òníwú kò dẹ̀ sí bó tilẹ̀ wù kí ọkàn obìnrin kó le tó kọ́kọ́rọ́ kan tó lè wọnú ọkàn obìnrin bí appreciation ò sí ìfẹ́ tó bá kọ lọ́fẹ̀ẹ́ SMS tó pọ̀ bámú yóò wọnú ọkàn rẹ̀ àmọ́ ó níbi tó lè wọ̀ àmọ́ bí yàn bá appreciate obìnrin tó appreciate ẹ pé alájà ilẹ̀ wá fine dáadáa lónìí alájà ẹ kú múra jímọ̀ alájà you look take away alájà you look awesome bó ṣe ń yíyan orí ó máa wú ni o yóò máa rò pé olùsí tá a gbé sílé àtijọ́ yìí òun ti ẹ ronú kó ti ẹ pè wá ní pretty kó pè wá lẹ́ńjẹ́lì wọ́n jẹ́ kí wọ́n pé ìyàwó rẹ̀ lórúkọ tó dùn ìwọ ni o kọ́kọ́ mọ̀ pé kọ́ mọ̀ fi appreciation gbàyàwó mọ́ ọ lọ́wọ́ o subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Sàòtí ọgbọ́n Qiblatyn ló dá mi lójú tá ó bá lọ́ngà Hajj àti Umrah tá ò dúpẹ́. Qiblatyn International Travels Tours.